ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Oriyomi Hamzat lẹ́yìn ọjọ́ kẹta tó jáde láti du ipò gómìnà. Sunday Igboho ti yọ sí ètè sí àwọn lọ́balọ́ba tó ń jà sí ọ̀rọ̀ ipò nílẹ̀ Yorùbá o. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni wípé Portable tí a mọ̀ sí Habib Okikiola kò ní àtinúdá kankan, nítorí àwọn kan ló yọ sí ètè sí ìgbésẹ̀ rẹ̀ lórí orúkọ tuntun tó sọra rẹ̀ o. Ó mà ṣe o, ọmọ ẹni ìbájọ ni àbáyọ̀. Èyí ni ọ̀rọ̀ tí Sunday Igboho ṣàfi síta lójú òpó rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ń jà sí ipò. Ohun tá a gbọ́ ni pé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tí ipò wọn ṣe pàtàkì sí ìtàn ilẹ̀ wa yìí ló ń bá ara wọn wíjọ́ o lórí ọ̀rọ̀ ipò. Ọ̀rọ̀ náà ti ń fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye lórí ayélujára. Èyí ló jẹ́ kí ọ̀rọ̀ náà kan Sunday Igboho lóminú tó fi ń la ohùn sọ̀rọ̀ pé ṣe bí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́yẹ̀ ló yẹ kí gbogbo wọn gbájúmọ̀, kì í ṣe ipò ló yẹ kí wọ́n máa dù báyìí o. Ó ní a jẹ́ wípé ìfẹ́ inú ara wọn gan ni wọ́n ń ṣe o, wọn ò tilẹ̀ bìkítà bí àwọn agbésùmọ̀mí ti ń pa kúkúrú tí wọ́n sì ń pa gígùn lórílẹ̀‐èdè wa yìí. Ó tẹ̀síwájú pé kí ọba Rasheed Ládọjà àti aláàfin ìlú Ọ̀yọ́ ọba Hakeem Owóadé kí wọ́n ṣe pẹ̀lẹ́ o lórí ipò alága àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ tún wá gbọ́ ohun tí Portable tún sọ o lẹ́yìn tó tún jáde kúrò láhàámọ́. Ohun tá a gbọ́ ni pé Portable tí a mọ̀ sí Habib Okikiola tuntun kéde orúkọ tuntun tí yóò máa jẹ́ o lórí ayélujára. Ìdí nìyí tí ọ̀pọ̀ àwọn aráàlú ṣe ń yọ tuntun ètè sí Portable o, wọ́n ní kò ní ronú kankan rárá o, nítorí ṣé orúkọ tuntun ló kàn àbí kó lọ kọ́ bí wọ́n ti ń tilẹ̀kùn ètè rẹ̀. Ó tẹ̀síwájú pé kí àwọn èèyàn máa pe òun ní innocent o, pé òun kò tún jẹ́ Portable mọ́ o, nítorí bí wọ́n ti pa arọ́ mọ́ òun nílé ẹjọ́ tí orí sì kó òun yọ. Ó sì ní orúkọ tó bá wù òun lòun ò máa jẹ́ o. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Oriyomi Hamzat lọ́jọ́ kẹta tó jáde láti du ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tá a gbọ́ ni pé Oriyomi ti dèrò kóòtù o lẹ́yìn tá a gbọ́ wípé wọ́n fi ẹ̀sùn jìbìtì kàn o. Ìdí nìyí tí ó ṣe ní láti fi ojú ba ilé ẹjọ́. Samson tó jẹ́ nọ́mbà 1 ní ìlú Ìbàdàn ló mú ẹjọ́ Mọ́rẹ́nikẹ́ oníṣòwò nínú ọjà Gbágiwá o sí Àgídìgbò lọ́dún 2023 lẹ́yìn tí ọkùnrin náà fi ẹ̀sùn jìbìtì kan obìnrin yìí pé ó fi ipá gba owó tabua lọ́wọ́ òun o tó sì fẹ́ gba ṣọ́ọ̀bù mọ́ òun lọ́wọ́. Àmọ́ ṣá, ìwádìí ṣàfihàn pé irọ́ pátápátá ni ọkùnrin náà ń pa o. Obìnrin tí a mọ̀ sí Mọ́rẹ́nikẹ́ ló wá ṣàlàyé pé ọkùnrin náà kàn ń ba àwọn lórúkọ jẹ́ nínú ọjà ni o, àti pé òun gangan ló fẹ́ gba ṣọ́ọ̀bù mọ́ òun lọ́wọ́ nítorí òun fi ṣọ́ọ̀bù náà ṣàánú rẹ̀ ni o nígbà tí kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀. Àmọ́ nígbà tí òun náà wá gbéra tán ló mú ẹjọ́ lọ sí ọ̀dọ̀ Oriyomi Hamzat tó sì pa ọ̀pọ̀lọpọ̀ irọ́ mọ́ òun níbẹ̀. Síwájú sí i, arábìnrin oníṣòwò tí a mọ̀ sí Mọ́rẹ́nikẹ́ ló wá gbé ẹjọ́ náà dìde padà tó sì nàka àbùkù sí Oriyomi nítorí wọn kò fún obìnrin náà láǹfààní láti wá rojọ́ lórí ètò. Ìdí nìyí tí Oriyomi fi di èrò ilé ẹjọ́ báyìí o. Tó kí Elédùà máa ṣàánú wa o. Ó tẹ̀síwájú pé agbọ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni o. A jẹ́ wípé Oriyomi ní nǹkan tó fẹ́ gbà lórí ọ̀rọ̀ yìí tó fi kọ̀ láti gbé òun wá sórí ètò ni. Ìwádìí sì ń lọ lórí ọ̀rọ̀ náà. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzà ló ń jábọ̀ ròyìn sí tí ì gbọ́ yín.